kó tó di pé o lọ waste data ẹ lọ máa wo Olori Ogun lórí YouTube, jẹ́ kí n tètè sọ fún ẹ báyìí ibi tí wàá ti rí Olori Ogun wò, ìyẹn Warlord láti ọwọ́ Odunlade Adekola. Tí ẹ bá wo YouTube, gbogbo àwọn fíìmù tí ẹ ń wò yìí, gbogbo àwọn fíìmù tó wà lórí YouTube tí wọ́n kọ Olori Ogun Warlord sí ni ó jẹ́ fake. Ẹ lè rí original ẹ̀ wò láyé lórí YouTube, nítorí ọ̀pọ̀lọpọ̀ ló ti ń search fún Olori Ogun ìyẹn Warlord láti ọwọ́ Odunlade Adekola. Nítorí ẹ̀ ni mo ṣe wá já àwọn olólùfẹ́ mi sí, àwọn subscriber mi, àwọn tó subscribe sórí channel, nítorí ẹ̀ ni mo ṣe sáré wá já yín sí wípé gbogbo àwọn fíìmù tí ẹ bá ti rí lórí YouTube tí wọ́n kọ Olori Ogun sí ìyẹn Warlord, fake ni wọ́n. Ẹ má ṣe tẹ̀, nítorí pé kí ni, màá sọ bẹ́ẹ̀ ṣe máa rí Olori Ogun wò ìyẹn Warlord fún yín lálẹ́ yìí. Tó bá wá rí fídíò yìí tó bá wá wò ó ṣeéṣe kó máa waste data ẹ lọ títí láíláí, ṣùgbọ́n tó bá wo fídíò yìí mo kí ọ pé o kú oríire, nítorí pé kí ni, ò ní lè waste data ẹ mọ́, nítorí pé màá jẹ́ ẹ sí. Tí ẹ bá wo fídíò tí mò ń show fún yìí, ẹ ti rí mi báyẹn àti àbúrò Odunlade Adekola lẹ̀ ń wò yẹn, pẹ̀lú àwọn ọ̀gá mi lájọ wà ní sinimá lénìí níbi tí a ti lọ wo Olori Ogun. Fíìmù yẹn dùn ó lárinrin, ó dẹ̀ ó ṣe kí ni, ó ta lẹ́nu. Tí ẹ bá wo Olori Ogun yẹn, ẹ̀yin gan mọ̀ wípé fíìmù ni fíìmù yẹn, nítorí pé kí ni, iṣẹ́ tó kì ni, iṣẹ́ ńlá ni bọ̀dá Odunlade Adekola, iṣẹ́ ńlá ni wọ́n ṣe kí ni wọ́n ṣe síbẹ̀. So mo wá jẹ́yìn olólùfẹ́ mi sẹ́yìn subscriber mi wípé ẹ má ṣe waste data yín máa search fún Olori Ogun lórí YouTube. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ṣé rí gbogbo Olori Ogun tẹ́ bá ń rí lórí YouTube yìí, fake ni gbogbo wọn pátápátá láti òkè délẹ̀, kò sí original kankan ṣoṣo ń bẹ̀, nítorí pé kí ni, ẹ lè ever rí original. Ó ti pẹ́ tá a ti pariwo fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé Olori Oko kò lè sí ní YouTube, ẹ lè rí wò láyé lórí YouTube, nítorí pé kí ni, ọ̀pọ̀lọpọ̀ ayédèrú àwọn oríṣiríṣi Olori Ogun ìyẹn Warlord ni ẹ máa rí lórí YouTube. Ẹ má search fún Olori Ogun ní YouTube. Tẹ́ bá sì rí ẹni tọ́ mi tí wọ́n kọ Olori Ogun sí tàbí Warlord, ẹ tètè sá fún lórí YouTube, nítorí pé kí ni, fake ni àwọn sinimá yìí. Nítorí ẹ̀ mo sì wá já yín sí pé ibo lẹ ti lè rí Olori Ogun wò ìyẹn Warlord. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ nìyí lórí channel yìí, ó yá tẹ subscribe button kó lè máa follow mi, nítorí pé channel yìí láti máa já yín sí bó bá ṣe ń lọ, láti máa já yín sí bó bá ṣe ń lọ. Fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ wo Olori Ogun ìyẹn Warlord, sinimá nìkan lẹ ti lè rí Olori Ogun ìyẹn Warlord láti ọwọ́ Odunlade ọmọ Adekola lẹ ti lè rí wò. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ nìyí lórí channel yìí, ó yá tẹ subscribe button, nítorí pé kí ni, ìgbà tí sinimá yìí bá máa jáde sí bóyá Netflix ni àbí Prime ni, màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe máa rí wò lórí Netflix tàbí Prime tó bá máa jáde síbẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, orí sinimá nìkan ni Olori Ogun ṣì wà, ìyẹn Warlord láti ọwọ́ Odunlade Adekola. Mò ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run ni, ẹ má ṣe search fún Olori Ogun tàbí Warlord lórí YouTube bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, tàbí tẹ́ ẹ bá rí ẹni tọ́ mi tó jọmọ́ Olori Ogun tàbí Warlord, ẹ ṣe kí ni, ẹ wipe ẹ̀ dànù, nítorí pé kí ni, fake ni àwọn sinimá wọ̀nyí. Fake ni ẹ máa bá àwọn fíìmù míì bẹ́ẹ̀ ni, kì í ṣe Olori Ogun gangan lẹ máa bá bẹ́ẹ̀. Àwọn fake film, àwọn fíìmù tó ti pẹ́ lẹ́ máa bá bẹ́ẹ̀ tẹ́ bá ń click lórí àwọn tọ́mì yìí, ẹ dẹ̀ ń waste data yín ni. So mò ń bẹ gbogbo ẹ̀yin followers mi, ẹ̀yin subscriber mi, nítorí pé mo like ẹ̀yin subscriber mi, mi ìfẹ́ kẹ́ waste data yín náà ni mo ṣe wá ní alẹ́ yìí. Tó bá tún di ọ̀la, yín tún máa ṣe another video láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ẹ ṣe rí Olori Ogun wò. Nítorí pé kí ni, ọ̀pọ̀lọpọ̀ sinimá ni àwọn olólùfẹ́ Odunlade ń lọ. Irú èní báyìí tí mo lọ sí sinimá, ẹnìkan ló ra popcorn àti bottle water fún mi, tíkẹ́ẹ̀tì nìkan ni mo rà. Ẹnìkan ló ṣàánú mi tó wò pé ìwọ náà mo ti máa ń rí ẹ online, ó yá gba popcorn àti bottle water. Bẹ́ẹ̀ nìyẹn ṣe rà á fún mi nìyẹn. Màá máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún yín tó bá ti di ọ̀la bẹ́ẹ̀ ṣe láti wo Olori Ogun ní sinimá nìkan ló ṣì wà. Ẹ bá wa share fídíò yẹn, ẹ jẹ́ kó kárí, ẹ jẹ́ kó kan gbogbo ènìyàn lára, láti lè mọ̀ wípé Olori Ogun sinimá nìkan ni Olori Ogun wà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí, kí ẹ sì kọ́mẹ̀tì sí under fídíò yìí pé Olori Ogun dùn o, 100% Olori Ogun dùn, nítorí pé kí ni, mo ti wò ó. Tẹ́ bá wo fídíò tí mò ń show fún yín sìn, ẹ rí wípé sinimá la wà níbi tí a ti ń wo Olori Ogun. Ṣé ẹ ti rí báyìí? Sinimá la wà tí a ti ń gbádùn Olori Ogun lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ẹ bá mi share fídíò yìí, kí ẹ sì sọ fún àwọn ènìyàn wípé kò sí Olori Ogun ní YouTube o. Ire o.
ẹ tún sáré jù ú.